gbé sípò aláìmọ̀kan wà ìmọ̀lì jáhìlìhì bìsú ìmọ̀ tú jùnà àwọn kìbà fìlìhì àbí nítorí wípé kò kàn tiẹ̀ mọ àtúbọ̀tán aburú tó ń ṣe ẹnìkan ń ṣaburú kò wá mọ àtúbọ̀tán tó lè tirẹ̀ jáde so oúnjẹ náà jáhìlì aláìmọ̀kan ni kúlẹ̀ dẹ́nà kó mọ̀ ṣe wọn aláìmọ̀kan. wọ́n ní falifirọ́ọ̀rù lè máa kú so firọ́ọ̀rù tó ní ká ṣe mẹ́yẹn mínàlì jáhìlì ìlànà ìlìmì akudan wa sáyàn wàlifirọ́ọ̀rù mínàlì jahalain wọ́n náà ní pé ká sá kúrò níbi ìran jáhìlì méjèèjì yẹn ẹ má gbàgbé ìran alákọ̀ọ́kọ́ jahal wọ́n ní adamul ilmi bil haqqi nafi kéèyàn má ní mà rárá kò mọ ìmọ̀ tó sì ṣe láǹfààní la ya'rifu kayfiyata as-salat kan bí ó ṣe kírun wala kayfiyata ada'i siyam kan bí ó ṣe gbààwẹ̀ wala kò mọ nǹkan kan ṣe nú ẹ̀sìn fahadha jahilun alákọ̀ọ́kọ́ nìyẹn ìran jáàlù kejì wọn náà ni pé ìdáwó ilmu onímọ̀ lóòótọ́ láàkìn láàyà àmọ́lú bí ilmihi kì í fi mọ̀ rẹ̀ ṣiṣẹ́ onímọ̀ lóòótọ́ ṣùgbọ́n kì í ṣe kí ni o kì í fi ìmọ̀ rẹ̀ kì í fi ṣe wáá jà so a gbọ́dọ̀ sá kú níbi nǹkan méjèèjì Ànábì sallallahu alayhi wa alihi wa sallam ó máa ń ṣe ládùúgbò pé Allahumma inni a'udhu bika minal ilmi la yanfa'u Olúwa mo ṣáájú ọkọ níbi ìmọ̀ tí ó ṣàǹfààní torí mọ̀ tó bá ṣàǹfààní fọ tó bá máa yasiru jahlan ó ṣeé ṣe kó di àìmọ̀ kan ìdàkà ilmun wala yanfa'uka wala tantafi'u bihi onímọ̀ ṣùgbọ́n ìmọ̀ yẹn ò ṣe ọ́ láǹfààní ó ṣàǹfààní pẹ̀lú ẹ̀ pàtà bí manzilati al-jahil aláìmọ̀kan náà ni ọkùnrin ẹ̀dẹ́dà kó láwa kó mẹ́ ọkùnrin ẹ̀dẹ́dà kó láwa kó níbi àìmọ̀kan so alifirọ́ọ̀rù yẹn yóò jẹ́ alifirọ́ọ̀rù minal jahalayn kó níbi àìmọ̀kan méjèèjì minal jahli bil ilmi ila tahsilihi àṣà kó níbi àìmọ̀kan àṣà lọ bí ká máa wá máa. المسلم ينبغي له أن يطلب العلم مسلم ما ومن مسلم ما ومن ولا يصبر عن طلب العلم كسبر وسسلوك كوني بيا وما الإمام أحمد رحمه الله وري kíni igi tàdá wọ́n rí níbi etí wọn bàbá ayá imam wọ́n àǹtí ẹ̀yin náà tún fi igi tàdá àṣetì pẹ̀lú ọjọ́ orí yìí Imam Muhammadu sọ yìí pé láti ìgbà tá a ti ń kúrọ̀ tá a ti ń rákòrò ní tá a fi wọ sàárè láti ìgbà tá a ti ń rákòrò tá a fi wọ sàárè láàmú wá ìmọ̀ láàmà wá ìmọ̀ ẹ bá sọ pé mọ̀ ohun ti tó wọn wá ìmọ̀ mọ́ ìjọ náà ni nǹkan bẹ̀rẹ̀ sí ṣe àwọn afá ńláńláńlá tó fi kú wọ́n ń pera wọn lákẹ́kọ̀ọ́ ni Sheikh Al-Albani rahimahullah ẹnìkan ló ń ká Sheikhuna gẹ́gẹ́ ká alimuna gán innama ana tuwailibul ilm akẹ́kọ̀ọ́ ọmọ kékeré ni mi ò tuwailibu ni mi ò máa lóye mi gbégbé ó yẹ gbogbo ṣéèkì táwọn èèyàn ń pera wọn lónìí kúlẹ̀ náà kó ṣàánú wa o tá a bá ń pè ọ́ ní ṣéèkì dákun mọ́ ṣéèkì o tá a bá ń pè ọ́ ní ṣéèkì mọ́ ṣéèkì o òkùnkùn ò ní kùn kó nínú má mọ́nú o wọ́n ló máa ń tó mọ́ o wọ́n ló sì máa ń tó mọ́ àwọn àsìkò tá a sì wà yìí zamanu fushwili jahal àsìkò tí àìmọ̀ kan gbalẹ̀ kiri ni
ó ti wá di olójú kan tó ń jọba láàrin kíni o láàrin ọ̀pọ̀lọpọ̀ afọ́jú kúrò ẹ̀dá kó má ṣe wá láfọ́jú kó má ṣe wá lólójú kan. ó yẹ pé agbọ́dọ̀ mọ gbéra wa sá agbọ́dọ̀ mọ sá pamọ́ tó bá kàn tiẹ̀ mọ nǹkan wọ́n sọ pé mo fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ pé mo mọ nǹkan na ìwọ bẹ́ẹ̀ ní kọ́nà mi tí mo wà yìí mọ̀ bẹ́ẹ̀ rárá fìmọ̀ ẹ pamọ́ jẹ́ káwọn èèyàn discover ìmọ̀ rẹ fúnra wọn. ó ní yóò fi ṣọ́ láǹfààní jù olófi sá fún ṣe kárí mi jù làwọn èèyàn fi ní gbé ọ gẹ́gẹ́gẹ́gẹ́ tó fi wá ó gbé ọ sókè wọ́n wá yọ ṣọ́ọ̀kì kó lẹ́sẹ̀ rẹ̀ kó lọ́ọ́ kó ṣàánú wa kó mọ̀ jẹ́ kí a tàṣà gẹ̀rẹ̀ so a kú níbi àyèmọ̀ kan a máa wá ìmọ̀ lọ fìrọ́ọ̀rù alákọ̀ọ́kọ́ ni ìtìkọ́dàn wà ma'rifatan wà basiratan ìtìkọ́dàn ìmọ̀tá àdéhùn yẹn á wà pẹ̀lú àdìọ́ kan pé mo fẹ́ fi ṣera mi láǹfààní mo dẹ̀ fẹ́ fi ṣàwọn mùsùlùmí láǹfààní sọ́tìyé mọ́ lọ wá mọ́ nítorí pé o fẹ́ lókìkí mọ́ wá ìmọ̀ torí pé o fẹ́ lówó mọ̀ sáàmù ìmọ̀ ṣẹ̀ríà lọ sọ àyè wa mọ̀ ṣẹ̀ríà torí pé a fẹ́ ló gbá lọ́bọ̀lọ́ lọ Saudi yẹn lọ́wọ́ wọ́n tẹ́ bá jẹ́ tọ́lìbù ilmi ní Saudi tọ́lìbù jamia bówó ti dé tẹ́ bá kàdé dùkúrà yóò máa gba mọ̀ ṣúrù lóríṣiríṣi owó ti dé mọ́ kéwù tiẹ̀ nítorí owó tọ́lọ́ba ní wà ní nídìí kéwù wà ní tọ́lọ́ba sì ní òní ní wallahi ó bá gárùn òní ní. tòkánìyàn rẹ dá ibi ìmọ̀ tó ń wá ma'rifatan kọ́ mọ̀ nítorí pé o fẹ́ mọ̀ á wa basiratan kọ́ ìmọ̀ nítorí pé o fẹ́ ríra. èyẹ jẹ́ abala alákọ̀ọ́kọ́ ibi tá a sàkúrò. abala ẹlẹ́ẹ̀kejì wa min jahlil amal. a gbọ́dọ̀ sá kúrò níbi àìmọ̀kan níbi iṣẹ́ tá a bá ń fi mọ̀ ibi àìmọ̀kan níbi iṣẹ́ wa ìlà sáàyè náà fi pé ìmọ̀ tá a mọ̀ yẹn ká fi sáré lọ síbi ètí ó ṣe wá láǹfààní ìgbìyànjú tó mọ̀ ṣe wá láǹfààní ó kọ́ padà wá fi pé ìyẹn náà fìlà ó kọ́ pọ́lá tó mẹ́pa fún alukur'an kíkà èèkà kur'an. ó kọ́ ń pa pé sọ́dákọ̀ kí ni ká òòyọ sọ́dákọ̀ rí. ó kọ́ ń pa pé òdodo ẹ̀san ń bẹ fún òdodo onírọ́ ni ọ́. ọlábẹ fún wa kí ẹ mọ yọjú àmọ́ náà kó mọ jẹ àmọ́ náà alámọ́ náà ọmọ bá àmọ́ náà jẹ́ ni. anta minal jahilin anta minal jahilin na'udhu billahi min hadha bilwa kulla akumbe so wal amalu salihu so wa ma ṣiṣẹ́ olóore pẹ̀lú mọ̀rẹ́ yẹn qasdan pẹ̀lú àníyàn tó dáa wa sa'yan àti ìgbìyànjú tó dáa so al-firaru alákọ̀ọ́kọ́ ni ẹ̀ tí àfọ́ onímọ̀ náà zẹ̀ tó àkọ́kọ́ mú wá tí al-imam ibn qayyim rahimahullah tó ṣe tafsiru wọn pẹ̀lú bá ṣe káyì. الفرار من الجهل إلى العلم عقدا والسعي إن شاء الله بعد لا أنتم تسواجو so maybe pele kitch من تاسكو واني ومن الكسل إلى التشمير جدا وعزما وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين. والسلام عليكم ورحمة الله وبركاته.